ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, àti ní orúkọ Ẹ̀mí Mímọ́. Good day, ladies and gentlemen. My name is Adesomi Elizabeth Timlade from Amokas TV. We are here at Ilashe to felicitate with His Royal Majesty Oba Alayeluwa John Adewale Olaifa, the Kiniun Keta of Ilashe Kingdom, on his housewarming ceremony and his wedding ceremony. Join us, stay put, and enjoy. I want to impress, and I want to carry my love away to a place she loves. Jésù Kristi Olúwa wa. Adéwálé Ọláìfá Kìnìún Kẹta, aláṣẹ ti ìlú Ìláṣẹ ni ó ń ṣe housewarming ìṣílé, ó dẹ̀ tún ṣe ìgbéyàwó fún ìyàwó Kudirat Olúfúnmiláyọ̀ Àjọṣe Ọláìfá. Ọba John Adéwálé Ọláìfá Kìnìún Kẹta, aláṣẹ of Ìláṣẹ, wọ́n ń ṣe ìgbéyàwó, wọ́n sì ń ṣe ìṣílé. So à ń bá wọn yọ̀ lọ́jọ́ ìní pé ìgbéyàwó tó ń ṣe á bí nǹkan rere, ọkọ ò ní ṣánkú, ìyàwó ò ní yànkú, wọ́n á pẹ́ fún wa lóra wọn pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́, wọ́n á jọ pẹ́pẹ́pẹ́, ilé tí wọ́n sì ṣí Ọlọ́run ní ṣe lóhun nìkan, wọ́n á máa ṣílé mọ́lé, á máa ra mọ́tò mọ́ mọ́tò, ọmọ oríire ńláńláńláńlá máa bá wọn, àwọn ọmọ wọn tí wọ́n bí wọ́n á ṣe dáadáa fún wọn. Onítèmíyé lọ́mọ kan balẹ̀ ìwọ máa lónìí mi. 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 Okùn fẹ́ kò dàbí tálántàkùn,